èkejì tí mo tún fẹ́ clear fún yín ni wọ́n ní ọmọ kan sọ pé agbalẹ̀ òun lọ káàkiri orí rédíò ọmọ péńtà tó wà bí gbogbo yín lápapọ̀ bíbá gbogbo yín lẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ 26 acres of land la ní ká clear ká fi ṣe resort ọmọ yìí lè sọ pé òun ní 1 acre á dẹ̀ ní pé nínú 1 acre á ń sọ̀rọ̀ 26 acres of land in fact 1 plot sí 2 plot níbi tó sọ pé òun ṣe tó fi ṣe paint factory àwádìí òun ṣe paint factory níbẹ̀ ó kàn kó nǹkan jọ ni mo sọ pé ilé yìí ó dàbí ilé wèrè a lè sọ fún ẹ mo ní òun ọkàn ni jẹ́ kí n máa wọ̀ ẹ́ lọ́wọ́ akówó fún ẹ òkè máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ mo ní tó bá ní ìwé níbi tó mọ̀ ẹ́ pé o sọ pé o ṣe kíní tó bá ní ìwé ilẹ̀ mo wá a ní kó wọ́n wá ìwé ilẹ̀ lọ kò rí ìwé ilẹ̀ jẹ́ ká wá ìbò míì fún ẹ ká fi ẹ́ síbò míì ó lọ bá àwọn èèyàn wọn wá ń kọ sí wa kò sí èlú tí ò bu wa tán orí wa ti di àkìtàn bí ọba kò ṣe gbogbo nǹkan tẹ́nìyàn bá sọ lọ bá ń fèsì sí ọmọ yìí ò gbọ́ ó ní pé olùgbọ́ ní pé kí wọ́n nà òun èmi ò sọ pé kí wọ́n nà yàn nǹkan tó bá máa nà yàn ó máa ti wà lára ẹ̀ ó lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ ọlọ́pàá kò gbé ọlọ́pàá ní kó kó ìwé wá kò rí ìwé kólẹ̀ ìgbà tó tún yá ó lọ sí ọ̀dọ̀ àwọn land grabbing kò rí kankan ṣe sí ìwọ ló wá tún gbé wa lọ kóòtù ó tiẹ̀ dúró kí ẹjọ́ sì wà nílé ẹjọ́ ó dúró kí ẹjọ́ tó wà nílé ẹjọ́ kó lọ ó bẹ̀rẹ̀ sí máa bàyàn jẹ́ ṣùgbọ́n ìgbà tí mo máa wádìí wò wọ́n ní àwọn ọba kan àwọn ọba tí ò tó nǹkan tí wọ́n ń pera wọn ní nǹkan wọ́n ní àwọn ni wọ́n tì í pé ṣáà máa bu Olúgbọ́n máa parọ́ mọ́ Olúgbọ́n. Ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí èmi ò ní nǹkan tí mo fẹ́ ṣe ní pé mo tún kọ ìwé síjọba mo kọ̀wé síjọba mo dẹ̀ kọ̀wé sí ọlọ́pàá àwọn ọlọ́pàá investigate wọ́n ní wá ó dìnnà ìgbà tó dọ́dọ̀ ọlọ́pàá ó lóun sọ pé kí wọ́n máa bu Olúgbọ́n. Wọ́n ní ṣé kéèsì wà ń court ó ní kéèsì wà ń court kí ló wá fẹ́ ìgbà tí kéèsì wà ń court wà á dúró ní kò dé wípé but àwọn ti rí evidence wọ́n dẹ̀ àná ni wọ́n gbé lọ sí court ní àwọn alágbọ̀n federal first CID àti ibẹ̀ ó ti wà ní prison báyìí. Ìgbà tó máa di alẹ́ àná sí àárọ̀ yìí oríṣiríṣi ni àwọn èèyàn wọn tí wọ́n tì wọ́n lẹ́yìn wọ́n tún ti bọ́ sórí social media lè dára Olúgbọ́n ṣe báyìí irọ́ ni wọ́n ń pa àlàáfíà ni mo fẹ́ fúlù ilẹ̀ tí ò tó nǹkan abáwo ilẹ̀ yìí gbogbo òjò bá 250 naira lọ 250,000 lọ 300,000 ṣé yẹn wà ní ló wá ilẹ̀ pọ̀ mo mọ ìbá wa àwọn èèyàn wá bá mi tọ́mọ ẹ̀ bá fẹ́ ilẹ̀ mo lè fún ní ilẹ̀ ó yá gbà àwọn èèyàn tá a lé kúrò lórí ilẹ̀ yẹn tá a sọ pé kí wọ́n kúrò èèyàn kan wà mo ní láti fún ní 7 million naira wípé o ò níwèé òkè gbà ó ló ti ṣe nǹkan bẹ́ẹ̀ 7 million naira láfún as compensation. Ẹnìkan tún wà ó lóun gbé Ìlọrin kí lórúkọ ẹ̀ máa yẹ bóyá 3 million bí nǹkan 4 million láfún yẹn náà ìyẹn sọ pé irú ọba wo ni ló ń ṣerú eléyìí ẹ jọ̀ọ́ mo ń clear nǹkan fún yín ní kí gbogbo yín máa fi lè gbọ́ dáadáa àwọn ẹni tó ń hùwà burúkú yìí tí wọ́n tì wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ náà ni wọ́n kó àwọn kan ní Gàmbàrí lọ́dọ̀ mi bì Gàmbàrí tó bá yá mo ti change orúkọ yẹn kò ní máa jẹ́ Gàmbàrí mọ́ máa jẹ́ Ọ̀bẹ́rẹ́. Olúgbọ́n ló ní ìlú ẹ̀ wọ́n kó wọn lọ sínú pálásì wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa bú mi ò fèsì mi ò fèsì rárá pẹ̀lú gbogbo bó ṣe ń bú èmi